tá bá ń sọ̀rọ̀ nípa imam lọ́dọ̀ àwọn Sunni Islamic leader ni. We are talking of a person tó jẹ́ pé yóò kírun fún wa bọ́rọ̀ bá dàrú yóò bá wa yanjú ẹ̀. Bàbá lọ sọ́dọ̀ àwọn Shia, we are talking of a leader religiously and politically. Ìgbàgbọ́ àwọn Shia lórí lè mọ́mù nìyẹn. Ìgbàgbọ́ tí èèyàn bá ti lè jẹ́ lè mọ́mù ló máa jẹ́ lórí wa, politically ló máa direct wa. In our own situation here, ìmáàmù tó máa bá a sọ̀rọ̀ àkọ́kọ́ nínú quality tá a gbọ́dọ̀ wà ìmọ̀ ni, knowledge. Tá a bá rí knowledge lára, tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ knowledge. They've given us the right key, the right door. But the question we ask ourselves is, are we ready to open it? They've given us the platform for us to improve our iman, build our mind. Are we ready to open and accept those visitors? This is the key. They've given us the door. So, inshallah, kolon jẹ́ kí Johnny yẹn rọrùn fún wọn. Amen. So, we would like to call on our father, our lecturer. Enemy ògbà láti pọ̀ wọn lórúkọ tí Sheikh pè wọ́n. I will call his full name, Abdul Hakeem Lawal, popularly known as the Lion Lecturer. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé mi pè wọ́n lórúkọ yẹn? Okay, mi. Famali ya ghayra al-Mustafa al-Badri marabu la ilaha illallah Muhammadu Rasulullah ilaha illallah Muhammadu Rasulullah. Innal hamdalillahi alladhi ja'ala al-layla wan-nahara khilfatan liman arada an yadhakkara aw arada shukura. Ahmaduhu subhanahu wa ta'ala ala dawami ni'amihi alayna wa usallim ala khairil bariyati Muhammadin sallallahu alayhi wa sallam al-qailu fi hadithihi ash-sharif ballighu anni walau ayatan sallallahu alayhi wa ala alihi wa ashabihi kullihin ajma'in. In the name of Allah, the gracious, the merciful, the master of the day of judgment, may the blessing and benediction of Allah be with the Holy Prophet Muhammad, the seal of all the prophets. I will not waste much of your time, but I wouldn't be so busy not to greet that great scholar, Al-Alimu An-Nihiriri, Sheikh Said Atimeyi. Wallahi, bàbá yóò kí n ṣe yàn lásán o. Mo ń sọ fún yín lénìí from my mind tó rà àtijọ́ ṣe for so long. Wọ́n dẹ̀ ní ẹ̀mí tó mọ́ púpọ̀ fún yàn. Mo rántí pé mò ń kọ nǹkan kan bóyá during my masters mo wá lọ ọ́fíìsì wọn. Mo wá ní prof mo ń wá nǹkan kan báyìí. Wọ́n fún mi project kan, I'm returning it now. Mo ń tú library mi níjẹta ni mo rí. Wọ́n dẹ̀ disturb me dè ní, probably he thought I'm still using it. Nínú àwọn tọ́lọ̀ ń fún ní fasilal khitab ìkan lójókòó yìí. Kò kí ń ṣe bó ṣe pọ̀ ló matter ó bí presentation ẹ wá important. When Timeyi is talking, everybody listen. Èrò pọ̀ l'academics gan tán ní professor sórí àwa lọ́wọ́ wọn tí mi bá ń sọ̀rọ̀ wa máa sùn ni. Ṣùgbọ́n bàbá yìí máa ń jí sóòlù tó ti sùn. Ẹ̀bùn ni ẹnìkan kò kí n appreciate gift tọ́lọ̀ ń fẹ́ lómi àfẹnutọ́lọ̀ ń bá kẹ́. Mo kí n púpọ̀ my brother, may Allah be with you. May Allah reward you for all you are doing for the Ummah. Sheikh Salman, another one ni. Mo lè rántí ọmọ yẹn ò sí bí ó fẹ́ wọ Yaba. Mo àwọn pé ṣé wọ́n máa dúró sílé lọ́dún kan ni kí ni wọ́n ṣe lè bẹ́ mi gbé tó ní kàwé. Wọ́n á wọnú Yaba lọ pé mi ní wọbẹ̀ kí n má mọ̀ yàn. Mo á wọ ọ́fíìsì Sheikh Salman lọ. Ọmọ yẹn wà ní 200 level báyìí. Wọ́n kàn pé èèyàn kan ni mo ní nǹkan tí mo ń sọ nípa Islam nìyẹn. That's what we're talking about. Anyway, tó bá dé kò rí ọmọ ìyá ẹ̀ tó lè pè. Because àwọn kan ti ṣe network wọn dé level yẹn, they just sit down. Kò sí ministry tí wọ́n léèyàn ń bẹ̀, kò sí ibi tí wọ́n léèyàn ń bẹ̀. Akọ̀wé káàdì wọn lọ bálágbájá fún ní káàdì mi. Àwọn yẹn ti fẹ́ ṣetán jẹ́ mọ̀ pé ibi final year ló wà báyìí sí. Ọmọ náà wà tí mo ti mú débi kò padà lọ kí wọn mọ́. Ọlọ́run á bá mi san yín lẹ́san. Sheikh Arolo mo kí yín púpọ̀. Mo wá kí Wujubatu Zamani nínú àwọn ọ̀dọ́. Mo pè wọ́n bẹ́ẹ̀ torí pé tí wọ́n gbé dání táwọn ará àná gbé dání ni. Mo sọ nínú ẹ̀mí mi pé Muhammad Rasulullah tó bá pè mí lókun 1 hour máa débẹ̀. Wallahi èyí tí mo jẹ́ fọ́lọ́
tó dá mi nìyẹn. Because doing what ought to have been doing for so long táwọn tó ti wá òrí ṣe. Ẹ wo nǹkan tí wọ́n sọ ń sìn wá dá tó lè mùsùlùmí. Nǹkan tá a rí ṣe nìyẹn o. Mo kà nípa Jamaluddin Al-Afghani. Mo kà nípa Muhammad Abdul. Mo ní iṣẹ́ kan Abdul Masar tó ní kí n compare àwọn méjèèjì. Mo wá rí i pé Muhammad Abdul believe in the gradual transformation. Ṣùgbọ́n at a point in his life to try láti unite the generality of Muslims tó bá ti ń so wájú a máa tú lẹ́yìn. Wọ́n ní wassalamu ala al-islam ba'da Muhammadin. Ó ní àlàáfíà Ọlọ́run kó mọ bá Islam lẹ́yìn ìgbà tá à ń dẹ́ Muhammad ti lọ. Iṣẹ́ yẹn ni Sheikh Almukhtar gbé dání. Is representing us very well. Look at this mosque. Ìyàtọ̀ wà láàrin structure àti tó ń gbénú ẹ̀. There are so many mosques tó ní structure tó kùnkùn wà nù ẹ̀. Because mosque ò kí ń ṣe mọ́ṣáláṣí until tí n tó ń gbénú ẹ̀ bá lálàáfíà. Ẹ yà lọ kírun níbòmíì gbogbo nǹkan ló máa wà ókè ńbẹ̀. Á ní ìtìbẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn náà. Bọ̀ tó bá ń gbọ́ mímbà rí yẹn á máa rí ẹ lára pé ṣé bíbí ṣe tóbi tó ń tẹ̀ ń sọ ń bí rè. You are talking of contemporary topics. Kó jẹ́ pé n tá máa dá sí n táyé ń sọ lọ́wọ́ ni ká provide solutions sí many problems. You were just talking about our agency àbí kílẹ̀ ṣe ń pè wọ́n. Ẹ̀rù máa ń bà mí gan. Because problem tán ní pẹ̀lú wa méètì wọn o. N tó fẹ́ gbọ́ kọ́là ń sọ. Tá a bá ń sọ n tó fẹ́ gbọ́ mélòó nu wa ló ń sọ nǹkan tó fẹ́ gbọ́. I mean nǹkan tí wọ́n fẹ́ gbọ́ kọ́ ni mò ń sọ. Are we preferring solution to their problems? Are we talking to them in their real language? Do we answer so many questions tó ń jáde látọ̀dọ̀ wọn? Mo wà ní Mọ́kà lọ́dún yìí. Mo á lọ Haram mo lọ ṣe tawaf. Àwọn ọmọ mẹ́ta kan èyí tó dàgbà jù nú wọn ní 25. They are from Auchi. Wọ́n á tẹ̀lé mi. Can we follow you? Mo náà n tó dùn jù nìyẹn náà. Mo ní bọ̀tẹ̀ mi ò kí ń kéwú púpọ̀ o. Wọ́n ní kí ni máa ń ké. Mo ní jọ́ tí mo ti dáyé. Ájì á jẹ́ 29th one tí mo ti lọ. Mo ní nǹkan tí máa ń wí ní subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim adada khalqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi. Mo ní tèmi máa wí nìyẹn. Because mo discover àpapọ̀lọpọ̀ àwọn tó ń lead àwọn èèyàn tàwa fún kéwú àwọn tó wà lẹ́yìn wọn dẹ̀ ń ṣe pé. Because àwọn gbọ́n nǹkan tó ń sọ àwọn náà kàn pronounce ní tó ń sọ ni. Ṣùgbọ́n jọ́ ta bá lè jókòó kájọ ṣe meeting pèsè ríṣẹ́ tá a fẹ́ ṣe ń tá a mọ̀ wíre. Tó o bá mọ̀ wí jẹ́ ń wí fún ẹ. Tẹ̀lé wọn wá tẹ̀lé mi. Àwa ṣe tán mo wá ń ṣàdúrà fún wọn ní Multazim. Wọ́n wá bí mi kan wá bí mi pé kí ló wà nulẹ̀. First question ni à. Mo ní kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ó ní wáyé tí wọ́n rọ kiri káyì. Mo ní n tó bí kì í ṣèsìn ló bí ó bí níjọ́ táyé fẹ́ bẹ̀rẹ̀ ni. Mo ka hadith tó sọ páyé kan bẹ lókè Baitul Ma'mur náà ń pè. Mo ka àkọọ́lẹ̀ kan tó sọ pé dèdè Kaaba yẹn ló wà. Baitul Ma'mur lókè àwọn màláíkà ni wọ́n rọ kiri káyì. Sabuuna malakin yadkhuluna fiya kulla yawmin summa la ya'udun. 70,000 angels ló ń wọ bẹ̀ lójoojúmọ́ wọn dẹ̀ ní jáde mọ́. Mashallah. Mo ní tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ lórí táwa náà ń ṣe lọ́wọ́ níbí àmọ̀gbàládà. They asked me so many questions. In fact, èmi àti wọn lo another 1 hour nígbà tá a ṣe tán. Ǹjẹ́ aráyè fáwọn tiwa? Okay, tá a bá wá ráyè, ibi tí gbogbo wọn ń lọ, wọ́n níbi tí wọ́n ti ń gbọ́ tí wọ́n ń gbọ́. Ǹjẹ́ a pàdé wọn bẹ̀? Okay, àwọn tó pàdé wọn bẹ̀ nínú wa ṣé ń tán fẹ́ gbọ́ là ń sọ? You have just saying something now. Ẹ wo nǹkan táwọn èèyàn ń sọ lórí TikTok, ẹ wo nǹkan tó ń sọ lórí social media. Má kàn máa wò báyìí ní pé gbogbo ẹ̀ ló dàrú mọ́ yín lọ́wọ́ báyìí. Because language náà wà important. This is because torí pé àwọn èèyàn mọ̀ pé báwọn bá ṣe sọ̀sọ́kùsọ sí làwọn ṣe máa ní Jummah sí. They want that money. Wọ́n dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó ń ṣàánú yàn àfi ta ni àfọlọ́run. So Sheikh, mo dúpẹ́ fún yín púpọ̀ for what you are doing, for accommodating everybody, for being a Muslim to think of the generality of all Muslims. You are not thinking pé mi nìkan mo fẹ́ káyé mọ̀ pé mi ni mo dáa jù wọ́n lọ. Àdánwò táwọn kan nílé nínú.
ìdí football kódà nídìí football gan àwọn kan máa lò gba àwọn kú òǹbẹ ni but you are bringing in so many people for the world to see them. àwọn tó ní kẹ́ni kankan mọ̀ dé mi bá rí àwọn lánàá nígbà tán kúṣẹ́ lómi òjogún wọn. Sheikh Mukhtar ẹlòmí òkú ó sick ni kò lè dúró báyìí a máa gbọ́ pọ́n wà mímbà rí wọn ni. Doing that you have just ń tẹ́ ṣe fúnra yín dáadáa ni. Relax wá sí mi that's why you are able to go to Germany to London to everywhere. Ẹ lè mójútó ra yín gbogbo ẹni tó bá lóun fẹ́ kú síbẹ̀ kò ní rí ibi mójútó rẹ̀. L'October mo wà l'Amẹ́ríkà mo wá dé mo débẹ̀ ní October 1st. October 3rd náà bá ní wá kí Jímọ̀ fún àwọn oníṣẹ́ tí mo bá wá ní ẹ̀hún tẹ́mi ń kí ń lé nìyẹn náà. Ẹ fún mi l'opportunity kémi náà gbọ́ sámọ́ nìyí náà. Mo wá mọ̀ọ́mọ̀ gbà lọ́wọ́ wọn torí pé ọmọ mi kan wà ìjọ yẹn gangan ní birthday ẹ̀. Ìlú yẹn dẹ̀ ló ń gbé. Mo wá sọ fún wọn kẹ́ ẹ má ronú pa ẹ̀mọ́ tí n bá wá bí o mo wá sinmi ní ọ̀rọ̀ ni mò ń sọ ń lé mi wá sọ̀rọ̀ ń bí. Gbogbo àwọn bàbá yẹn lánàá wọn ọ̀rẹ́ ni kún wọn wọ́n tètè dá láàrẹ̀. Ṣùgbọ́n léèní èmi ti kí Jímọ̀ ní ìkún sí ó ti lé lóṣù kan. Àwọn ọmọ ta ní òkè ní ìyí tó ń bọ̀ sí ma ní kí ló dé ìbẹ́yìn mọ́ kéwù. Tèmi ni pé sẹ́ǹdì báyìí sí mi lórí íńtánẹ́ẹ̀tì tí bá ní tí mo fẹ́ correct náà tó wà lábẹ́ mi you get it done. Èmi kọ́ ni mo fẹ́ pariwo fáyékáyé tó mọ̀ mi. Ànábì kan ló pariwo ara ẹ̀ Ọlọ́run ní wàrà fáná lákàdìkìrákà èmi ni mo ń discuss ẹ pẹ̀lú ayé pé they have to be reckoned with you. Sheikh ẹ̀ ní ṣubú láéláé. I thank you for that great job. Anytime tí máa rí Sheikh báyìí máa ń pọ̀ hó. Iṣẹ́ àwọn arúgbó lọ́lọ́run gbé fún máa nìyẹn ọlọ́mọdémi rẹ̀ ogún. Because torí pé kì í appreciate ara la ṣe mọ nǹkan tá à ń ṣe. Look at the structure, look at the quality of people tó ń jẹ́ imam. Kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe imam. So briefly nǹkan mẹ́ta pàtàkì tá gbọ́dọ̀ wà lára lèmọ́mù kíní yẹn láàrí ló jẹ́ káyé dàrú báyìí. A ṣiṣẹ́ lórí àwọn nǹkan yẹn mọ́. Tá bá ń sọ̀rọ̀ nípa imam lọ́dọ̀ àwọn Sunni Islamic leader ni. We are talking of a person tó jẹ́ pé yóò kírun fún wa bọ́rọ̀ bá dàrú yóò bá wa yanjú ẹ̀. Bàbá lọ sọ́dọ̀ àwọn Shia we are talking of a leader religiously and politically. Ìgbàgbọ́ àwọn Shia lórí lèmọ́mù nìyẹn. Ibùkún tí èèyàn bá ti lè jẹ́ lèmọ́mù ló máa jó lórí wa politically ló máa direct wa. In our own situation here ìmọ̀mù tó máa bá a sọ̀rọ̀ àkọ́kọ́ nínú quality tá a gbọ́dọ̀ wà ìmọ̀ ni knowledge. Tá bá rí knowledge lára tá bá dẹ̀ ń sọ̀rọ̀ knowledge yìí mo káṣímọ̀ wí mo ké lálàrí kọ́ ni knowledge yẹn although it's part of it but the contemporary knowledge how are you able to translate that knowledge to the current issue tó ń ṣẹlẹ̀ láyé lẹ́nu. Wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóyún sọ̀tàn Musa sọ̀tàn Isa ọ̀tàn ọ̀dẹ̀ ríbi relate ẹ̀ mọ́. Very recent mo ń sọ̀rọ̀ kan bí kan ìyàwó president sọ pé wọ́n fáwọn kan 50,000 wọ́n á máa lọ dín àkàrà. Ẹ lọ wo level táwọn èèyàn fi gbé lórí social media wọ́n rò pé àwọn people yìí ti ya ìyàkuyà sẹ́yìn ló ń bá sọ̀rọ̀ ni. It's just an example ṣó ló ń fẹ́ fún ẹ 50,000 ni. Go to the remote area wàá rẹ́ lómi jọ 20,000 péré ló need. Ohun tó ń sọ fún yín ni pé start something in your life. She's only been magnanimous. Dandan kan ni kó fún yín náà ṣe báwọn kan ṣèjọba tán fún yín lẹ́nìtìn. Ohun tó ń sọ ni pé a gbọ́dọ̀ financially intelligent. Kò ń ṣe pé ká máa náwó tó bá pàkàrà ló ń dà. Mo ń wo fídíò màmá kan láàárọ̀ ìkúlíkúlí ló ń send sí America now. Canada, thank you my sister. Wọ́n pàkẹ́ sínú nylon báyìí. Ó lóun lòun fi mí ìkówó. Ó lóun dẹ̀ máa ń ṣe wọ́n gbàgàn. Ògùn kan wà ní Nàìjíríà G-Smog kan náà ń pè é. Ogun South Africa báyìí mo wá dá America ẹni tó rí mi sọ pé Sheikh $50 la máa rà mo ní níbí ogun tó ń tà lójú ẹlẹ́gbàá ní 18,000 bákan ló ṣe gbé wọlé wàhálà tí ò jẹ́ àríjẹrí mu ni pé a wà intelligent financially a dẹ̀ fẹ́ ṣe jagbára wa lọ a fẹ́ ká yé orí wa so whoever tó bá fẹ́ jẹ́ imam knowledge wa important it is not just Islamic knowledge o gbọ́dọ̀ ní knowledge àsìkò o gbọ́dọ̀ ní knowledge ilmul hal ó pàtàkì gan fún imam o gbọ́dọ̀ wà psychologically equipped nínú knowledge ni pé how do you get your information across to the Jummah tó dẹ̀ ní insult wọn ẹ wọ àwọn language tá à ń gbọ́ lórí social media ṣé báyẹn báyẹn sọ̀rọ̀ Ọlọ́run nìyẹn ẹ lọ sóde mi àfáà mi àmà sọ fún mi pé ẹni tó bá jó lóríire ta ló wá bí tí ò lóríire àwọn ọ̀rọ̀ tó ń rùn ní o ìyẹn la fi ní láti máa train àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ ń ta
ẹlòmíì a máa bá yín sọ̀rọ̀ a máa pàṣẹ ìwọ tó pé bẹ́ẹ̀ mo ti pàdé ẹ̀ kì í ṣe pé àjọ wá láti ilé mo dẹ̀ lọ́pṣọ̀n láti dìde jáde tẹ́nìkan kò ní mú mi yòǹbó àná Muhammad. So when you are talking of knowledge, I'm talking about knowledge in all its ramifications. Fẹ́ni tó fẹ́ jẹ́ imam. Ẹlẹ́ẹ̀kejì, integrity wà important. Ìyẹn lẹ́ ń sọ lẹ́ẹ̀kan. There are so many cases outside. Àwọn kan mọ kéwú ní tòótọ́. Ṣùgbọ́n wọn ò ṣe tẹ̀lé. Kí ló dé tó ń fẹ́ sọ fún wa nìkan la fẹ́ tẹ̀lé tá àríwá yẹn lọ́wọ́ ẹ̀. Atamuruna nasa bil birri wa tansawna anfusakum. Wa antum tatluna al-kitaba afala ta'qilun. Quran ló sọ bẹ́ẹ̀. Mo ka ọ̀rọ̀ kan. Ǹjẹ́ Ànábì Ìsá ọmọ Maryam kan náà ló wí bẹ́ẹ̀. Wọ́n ló ní ya ulama as-su'i. Ó ní mo pè yín àfáà tẹ̀dá. Antum tukhrijuna al-hikmata min afwahikum. Ojoojúmọ́ lọ́gbọ́n àti òye ń jáde lẹ́nu yín. Wa tabqa al-ghillu fi qulubikum. Ìwà burúkú, ìwà ìdá àdìsọ́kàn aburú ń bẹ nínú ọkàn yín. Mahalan. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ yín kí ló dé tẹ̀ ní yípadà. Wala takunu kalmunhaqa. Ẹ má dàbí asẹ́ tó ṣe pé ẹ mọ̀ tán pè lásẹ́. Give me the English. Sieve, thank you. Yabqa fi nukhala. Asẹ́ sieve tẹ́ ń wò yẹn pàǹtí ló máa kunú ẹ̀. Ohun tó wúlò nínú àti ṣe kíni àti lọ. Ó ní ka annakum tud'auna ala dunya liyatrukuha lakum. Tẹ́ bá ń ṣe wáàsí tẹ́lẹ́lẹ́ yóò da tọ́bí ìgbà tẹ́ ń pe ayé pé kó fi bàjẹ́ lẹ̀ fún yín ni. So tó bá jẹ́ pé bẹ́ẹ̀ integrity ẹ wo imam tán yọ̀ ń lọrin láìpẹ́. Mi gbọ́hùn ẹ̀rí lórí social media. I've never heard him saying anything. Torí ẹ̀ gbogbo wa tá à ń sọ̀rọ̀ kiri yẹn ẹ máa ṣọ́ àtibọ̀tán ọ̀rọ̀ tẹ́ ń sọ tó bá yá kò sẹ́ni tó fẹ́ yan controversial imam. Ti sọ jágbajàgba sáyé o ti bú àwọn kan ta ló fẹ́ fi ẹ́ ṣe leader. Àwọn tó bá ti bú wọn ní fẹ́ràn bẹ̀ yẹn. Nígbà tí Málìkì ń sọ̀rọ̀ ta ló jẹ lè mọ́mù ẹ mọ̀ kó sọ débi pé ẹni tó bá ní ẹbí jù. Málìkì sọ débi ẹni tó bá lérò jù tó ní jàmá lẹ́yìn torí èèyàn ni ó kírun mọ́sálásí. Lẹ́yìn ìgbà tán bá wo Kùránì tán wo gbogbo ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ẹni tó fẹ́ jẹ ìmáàmù gbọ́dọ̀ wà compassionate, ó gbọ́dọ̀ ní compassion, ó gbọ́dọ̀ láàánú, ó ní sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé kíbísì di mọ́kàlẹ́ kan náà láà, ó gbọ́dọ̀ láàánú àwọn tó ń bá sọ̀rọ̀ because Ọlọ́run ló ní guidance o. Màá fi nǹkan kan hàn yín sí ẹ̀rí prof lójókòó yìí. A ní ọ̀gá kan ní LASU, wọ́n wà ní School of Oriental Studies ní London báyìí, àbí bẹ́ẹ̀ kọ́? Bàbá wa ṣe nǹkan kan ní LASU láìpẹ́ yìí, mo wá lọ́pọ̀tún láti lọ LASU. Wàláhì mi mọ̀ pé bàbá ògùn bí ilé mọ̀ mi. Ó ní Lawal, I know you are going to be like this. Mo máa ń rí ẹ tó bá ń sọ̀rọ̀, mo ní bàbá pẹ̀lẹ́ sàṣẹ wà dáadáa. Ǹjẹ́ o mọ̀ pé bàbá ògùn bí Christian ni and is a professor of Arabic. Ìjọ tó ń jẹ́ professor kò sẹ́ni tó bá a ní LASU. Ṣé Ádámù kọ lẹ́tà sí pé tó bá jẹ́ pé ó kírun ni kò bá dáa jù bẹ́ẹ̀ lọ. Oníṣẹ́ Ádámù ara sí òun ló ṣe gé ilá bó ṣàìmọye tíra in Arabic táwọn èèyàn ń kọ. Tó bá wo orí table prof wàá bá ìjọ tí mo bá Gatil Maksuda, ìjọ tí mo bá Buhari, tó bá bá nǹkan tó bá ṣe ẹ́ lé mọ̀ tó ní prof kí lẹ́yìn fẹ́lẹ́ ṣáà ni mo fi ń ṣe research ni. Jẹ́ kí ló dé tí o ṣe mùsùlùmí? Ó lóun promise ìyá òun pé òun ò ní di mùsùlùmí. Torí jọ́ tó ti ń lọ study ló ti ń sọ pé ìyá ẹ̀ ló ń lọ di mùsùlùmí. Kí ni mo fẹ́ lò ń bẹ̀? Ṣé Òbúsàrí ní nàlẹ́ hùdá wáyà tukanurun tadibia mantasha tukanurun tadibia mantasha. Definitely ọ̀nà mọ̀ Ọlọ́run ló ní. Ó lè máa wo báyìí kó má rí. Rí ìyàwó àbílàbí ni. Ntí Búsàrí fi bọ́rọ̀ débẹ̀ nìyẹn. Ó bá ànábì lẹ́nu ọ̀nà, ó bínú dé. Oníṣẹ́ wa ànábì ṣé irú àwa ló máa sọ̀rọ̀ sí àwọn tẹ́gbẹ́ bí láti tọ́ ẹ. Kò dẹ̀ rà ànábì. Ṣé Òbúsàrí wa ni bó lè ṣe fẹ́ kó rí?